Ẹ káàbọ̀ padà. Nínú ẹ̀kọ́ tí ó kọjá, a ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè wá distance along great circle. Bó ní tó bá jẹ́ small circle ńkọ́? Ní inú fẹ́ràn eléyìí tí ẹ̀ ń wò yìí, màá máa ṣàlàyé, ẹ mú gègé yín kẹ́ ẹ bá mi ká lọ. Ẹ já ṣe tó ní small circle now. Small circle. Ẹ má gbàgbé, ẹ gbé mo sọ, ajá sí pé small circle, wọ́n mọ̀ jẹ́ distance along parallel of what? Along the parallel of latitude. So ti bá táyé pé gbogbo point ìgbà tẹ́ indicate ẹ̀tọ́ ó wà ń lọ along the same parallel of latitude. I'm on the small circle. But the formula tá a máa fi so fún distance yẹn ní theta divided by 360 multiplied by 2 pi small r. Gbà pé small circle ni. Màá ní small r mi yóò máa jẹ́ r cos alpha. R cos alpha. Mo ti mọ r mi òun náà ní pé kí ni o? Radius of the earth. Radius of the earth. So ti bá so ti ẹ wá rí alpha yẹn ṣe é pé mo ti mọ̀ pé theta yẹn nígbà yẹn pé small circle mò ń wá kí ni point wo màá fi mọ wá angular difference mi mo ní máa lo kí ni yẹn a máa lo point longitude báyìí nígbà yẹn pé along parallel of latitude ni mò ń wá mo rò bó ti yé mi báwọn ṣùgbọ́n alpha yẹn yóò máa wá jẹ́ point distance láti bí equator yẹn tó jẹ́ latitude tó ń fún mi yẹn ẹ jẹ́ fún wa ní àpèjúwe kan kápẹ́ nísìnyí mo ní point A 20 degree north 40 degree east wọ́n á ní B 20 degree north 20 degree west ẹ rí i pé mo la bùkátà lásẹ̀ mọ́ ọkọ̀ ìtàn kínníkínní kan ní tí ó padà túmọ̀ sí ilé dò máa padà fún alápẹ̀rẹ̀ bẹ̀ torí àkókò ọ̀yà kílẹ̀ ẹ̀kọ́ ya ẹja ọkọ̀ ya globe mi o ẹ má gbàgbé equator mi rè o 0 degree north south Greenwich meridian mi náà lélẹ́yìí o so ti west east so wọ́n á fún mi ní 20 north mo ní ọ̀dà yẹn ṣe pàtàkì nítorí wọ́n kọ́kọ́ ń bíbá latitude sápá ọ̀tún equator sápá sókè equator ni ó mọ̀ wà ní àbísàlẹ̀ equator òkè àfojúdá rẹ̀ lè mọ́ ju bíbá yìí lọ ajásípélé ọmọ jẹ́ 20 degree north 40 degree east yóò mọ̀ wá sápá tún àbápò sí àpọ̀ ọ̀tún torí west ní east lẹ́gbẹ̀ẹ́ yìí mo ní kí leléyìí o point tí n bá rí òun ni ọmọ jẹ́ point A mi ẹ jẹ́ locate point B náà so ti 20 degree north òun náà ni 20 degree west yóò wá lápá bíbá yìí so ti 20 degree west so ẹgbẹ́ ilé ìjẹ́ kí ni o point B ilé ìjẹ́ point B then tí mo tún fẹ́ ká gbẹ́yé náà ní sẹ́rí point parallel of latitude wọ́n mọ̀ wà parallel so ti point latitude wọ́n mọ̀ wà parallel ajá sí pé tí n bá nírò nǹkan míì náà báyìí náà ní so ti bá so in tí wọ́n fẹ́ kí n wá distance àti bíbáyìí sí bíbáyìí ni wọ́n fẹ́ kí n wá theta mọ̀ bí a gbọ́ àlàyé tí mo ń sọ yẹn yé so òun náà ni point A bí mi kí n theta mẹ́wàá jẹ́ bíbáyìí kí ni yóò mọ̀ jẹ́ reference point táàfì mọ̀ wá angular difference ṣe é pé ní along the parallel of latitude ni ajá sí pé tí mo wá theta mi àwọn point longitude ni ẹ̀dẹ̀ mọ́ gbàgbé òfin a mọ̀ add táyé pé point kan náà ni wọ́n a dẹ̀ sì mọ̀ subtract táyé pé point wọn yàtọ̀ ó yẹ jáwọ́ point longitude mi aláwọ̀ kan bíbá yìí mo ní 40 degree east mo dẹ̀ ní west east kí láàmọ̀ ṣe a mọ̀ add àbá mọ̀ subtract a mọ̀ add ajá sí pé theta mi ọmọ jẹ́ 40 degree plus 20 degree which is equal to 60 degree so ti bá so which is equal to 60 degree ọ̀yà lẹ́yìn rẹ̀ ńkọ́ so lẹ́yìn rẹ̀ ńkọ́ ẹ̀jẹ̀ tún fún àgbá ní sọ́wọ́n ká find the radius of the small circle radius of the small circle ní haru yìí ṣe pé wọ́n sọ fún wa pé òun náà ní r cos alpha mo rò bó ti yẹ wa mo sọ fún wa pé òun náà ní r cos alpha kí ni alpha yóò máa jẹ bíbá yìí point latitude wa tó papọ̀ yẹn so yóò máa jẹ 20 ajá sí pé arúmọ yẹn wọ́n jẹ́ kí ni o 6,000 ká pé 400 ni wọ́n ní ká ló ń bíbá yìí multiply by cos 20 degree so multiply by cos 20 degree wà tí cos 20 degree yẹn ó jẹ́ kí ni cos 20 degree tàbí kí wọ́n tiẹ̀ wọ́n fi kó fi mọ́ jẹ ká pẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ fún wa ní ká pé lè jẹ́ 30 náà ẹja àlètẹ́
calculator wa tàbí ká wo 4 figure table. Calculator mi dà. So tàbí kẹ́nìkan bá mi tẹ̀ kó sọ ohun tí èsì rẹ̀ ó jẹ́ fún mi. Yeah. Cos 20 degree. Cos 20 degree. Ní calculator mi by 0.080. 0.4080. So tí n bá multiply rẹ̀ pẹ̀lú 6,400 yóò mọ̀ fún mi ní kí ni 2611. Ẹ dákun ṣe agbálàyé yẹn yé. So tàbá ṣe àṣìṣe tí calculator mi ọba máa gbégbékúgbé wa. So ọ̀yà ẹ jẹ́ á tẹ̀síwájú lórí rẹ̀. Ẹ jẹ́ n wo sin 0. Okay, so 2.2661 cos 20 multiplied by 6,400. Má bínú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mò ń lò tí mo fi ń ṣe calculator. So eléyìí ni radius mi jẹ́ àbí? But distance gangan ni kí n wá kápẹ́ ìbéèrè wa ni kí n wá distance along the same parallel of latitude or distance of the small circle. Ṣé ẹ gbé distance the small circle? The distance AB yóò máa jẹ́ kí ni o? Theta divided by 360 degree multiplied by 2 pi small r. Pé radius of the small circle. Kí dẹ̀ ni theta mi kí l'angle mi? 60 divided by 360 multiplied by 2 times 22/7 multiplied by kí mo get fún r mi 2611. Bẹ́ẹ̀ ká pọ̀ wọ́n fẹ́ ká find the area of the small circle tẹ́lẹ̀ ajá sí pé instead mo fi cos small r yóò máa jẹ́ r cos alpha. Adé wa ṣe kí ni o? Màá ṣe fi sí. Ẹ dákun ṣe àǹgbálàyé yẹn yí báyìí. So eléyìí ó jẹ́ 0, 6 year 1, 6 year 6, 2 year 1, 2 year 3. So tí ló máa jẹ́ kí ni o? Ẹ jẹ́ ń tẹ ẹ̀rọ ìṣirò mi o. 22 times 26111.72 divided by 21. So yóò padà máa fún mi ní 2,736. Kápẹ́ ìbá ṣàṣìṣe o, kìlómítà. So ẹ̀yin náà lè yẹ̀ wò kápẹ́ ìbá ṣe àṣìṣe. Eléyìí ni bá ṣe mọ̀ wà. Ó yẹ jẹ́ wá fún wa ní